Mo kí wa pé a kú àkókò yìí lórúkọ Jésù Kristi Olúwa. Àánú, oore ọ̀fẹ́, agbára Ọlọ́run yóò máa pọ̀ sí nínú ayé wa. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ṣe ojú rere sí wa. Ayọ̀ àti ìdùnnú àti ara líle ni a ó fi lo ìyókù nínú ọdún yìí lórúkọ Jésù Olúwa. Ní àkókò yìí, ó wù mí pé ẹ̀kọ́ tí a ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí a ń pè ní ọlọ́tẹ̀. Ó wù mí kí a mú wá sí ìdánudúró díẹ̀. Bí Ọlọ́run bá tún fún wa lórí ọ̀fẹ́, a máa tẹ̀síwájú. Ṣùgbọ́n ká tó dánu dúró, mo fẹ́ ká wo ọgbọ́n wo la lè dá sí ọ̀rọ̀ àwọn ọlọ́tẹ̀ yìí. Ọgbọ́n wo la lè dá sí? Àti wo nígbà tí a pàdé gbẹ̀yìn, ohun tí a sọ ní kí láfojúsùn àwọn ọlọ́tẹ̀, kí ni tó jẹ́ àfojúsùn wọn, a sì jẹ́ ká mọ̀ wípé ipò agbára yẹn gan ni wọ́n ń wò. Àwọn náà fẹ́ tọ́ òkè wò, wọ́n fẹ́ mọ ohun tó ń lọ níbẹ̀. Bákan náà ni wọ́n ń dá àlàáfíà rú. Ìbáṣepọ̀ tó wà láàárín àwọn èèyàn kò tẹ́ wọn lọ́rùn. Ó jẹ́ wàhálà fún wọn. Bí èèyàn méjì mẹ́ta tí wọ́n bá ní ìbáṣepọ̀, wọ́n wò wípé kò ń ṣe nǹkan tó tẹ́ àwọn lọ́rùn nítorí pé wọn ò ní ráàyè lè yà wọ́n nípa. Níbi tá àlàáfíà bá wà, ẹ̀mí ọlọ́tẹ̀ kì í balẹ̀, ọkàn wọn kì í balẹ̀ nítorí pé wọ́n mọ̀ wípé àlàáfíà yẹn àwọn ò lè rí àǹfààní kan nínú ẹ̀. Kí la wá lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọlọ́tẹ̀ yìí? Báwo ni ìhà tá a gbọ́dọ̀ kọ sí? Kí la lè ṣe gan-an tí ọ̀rọ̀ wọn yóò fi ní ìyànjú? Bíbélì la ó sì kà. Ohun tí mo fẹ́ bá wa sọ kì í ṣe òpin báwo la ṣe lè mú àwọn ọlọ́tẹ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó wà nínú Bíbélì. Àti rí àwọn tí wọ́n bá mi sọ̀rọ̀ nípa àdúrà, níní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ó pọ̀, àwọn ọ̀nà pọ̀ tí jọ́nà àbáyọ. Ó sì wù èmi náà kí n bá wa sọ ìkan àbí méjì. Wọ́n àwọn ìkan àbí méjì ó jẹ́ pàtàkì fún èmi gẹ́gẹ́ bí ènìyàn. Ó jẹ́ pàtàkì fún èmi. Ẹ bá ka ìwé Númérì tí a ń kà, orí 15, níbi tá a ti rí Kórà, Dátánì àti Ábírámù. Rí i pé Bíbélì sọ wípé Mósè jẹ́ ọlọ́kàn tútù. Ṣùgbọ́n bó ṣe jẹ́ ọlọ́kàn tútù tó, Mósè mọ̀ wípé bí òun bá fi àwọn èèyàn ilẹ̀, wàhálà tí wọ́n máa dá sílẹ̀ kò ní ṣe kékeré. Nítorí pé 250 ènìyàn ni wọ́n ti kó sòdí. Bí a bá tẹ̀ ní Kórà, Dátánì àti Ábírámù tí wọ́n bá yí padà, àwọn tí wọ́n ti gbin ìgbèkúgbè sínú, ọgbọ́n wo náà fẹ́ dá sí? Nítorí pé ọlọ́tẹ̀ kì í mọ̀ wípé bóun bá tẹ̀ ronú pìwàdà, àwọn tó ti gbin ìgbèkúgbè sínú wọn, ọgbọ́n wo ni? Kò ń ṣe ya àwọn èèyàn tó ti gbin ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ ìdá wàhálà sílẹ̀, ọ̀rọ̀ ìdá àǹfààní ìbáṣepọ̀. Kì í ṣe gbogbo èèyàn ni ó tún ronú pìwàdà. Lójú tí wọ́n wá wò pé ọ̀gá àwọn ó dà pé ó ti gbàbọ̀dè ni. Ó dà pé ó ti gbàbọ̀dè ni torí pé àwọn ọ̀rọ̀ tó ti sọ síwájú. Bí ọlọ́tẹ̀ bá tẹ̀ lóun fẹ́ yí padà, àwọn tó ti gbin ìgbèkúgbè sínú wọn ní láǹfààní àti yí padà. Mósè ní ẹ wò ọ̀rọ̀ àwọn èèyàn, ẹ gbọ́ mi o, ẹ jẹ́ kí oníkálukú kó mú tùràrí ẹ̀ wá lọ́la. Ẹni tọ́lọ́run bá gbọ́ tẹ́wọ́ gbà tiẹ̀ ni. Ó sì ti bọ́ lọ́run sọ, Olúwa mọ̀ tẹ́wọ́ gbà. Ó wá sọ fáwọn èèyàn pé ikú tí wọ́n máa kú kì í ṣe ikú lásán o. Ohun tí Mósè ṣe ni wípé ó rẹ̀yìn gbogbo wọn. Nítorí pé tí wọ́n bá jẹ́ kán wà, ìrìn àjò yẹn kò ní yá bó ṣe. Ṣé ẹ rántí pé wọ́n ti kọ̀ nígbà tí Mósè pè wọ́n? Wọ́n kọ̀ wọ́n láwọn ò ní wá. Ilẹ̀ ìlérí tó ló mú wa lọ, ò mú wa débẹ̀. Èyí tó ló fẹ́ pín, ò pín fún wa. Ilẹ̀ ìlérí náà là débẹ̀, là kàn yín tábàbà lójú kínní.
ìrìn àjò ọlọ́tẹ̀ kì í ṣe ìrìn àjò kékeré. Bó ṣe wò pé ẹ wo ẹ jẹ́ káwọn eléyìí kúrò láàrin èèyàn bó bá wà wàhálà ni. Ẹ rí Ọlọ́run náà nígbà tá a kà nínú ìwé ìfihàn dragoni alẹ́ kò ní alẹ́ ọlọ́tẹ̀ kì í ṣẹni ẹ̀ lè bá gbé. Bọ́lọ́tẹ̀ yí padà àwọn tó ti gbin ọ̀tẹ̀ sínú wọn kò lè tán bí ọká bá bímọ oró ló bí kò lè tán nù wọn ẹ ní kàkà kó sàn lára ìyá àjọ ń fi gbogbo ọmọ bóbìnrin ẹ̀mí tó wà nú ẹ̀ náà ni ó gbìn sínú àwọn tó kù àwọn tó sì ti gbìn sínú sì kì í ṣe gbogbo wọn ni ó ronúpìwàdà bó bá tẹ̀ ló ń fẹ́ ronúpìwàdà torí ẹ̀ ló jẹ́ pé ojú ire kan kò ṣeé wo ọlọ́tẹ̀ ọ̀tẹ̀ yàtọ̀ fún ẹ̀ṣẹ̀ ọ̀tẹ̀ yàtọ̀ fún pé mo ṣẹ̀ ọ́ eléyìí tí àfojúsùn ọlọ́tẹ̀ ni láti gbé wa kúrò lórí ipò tọ́lọ́run fi wá sí láti rí i pé àwọn èèyàn dẹ̀yìn kọ wá láti rí i pé ìpinnu ọlọ́run láyé wa kò wá sí ìmúṣẹ bí ó ṣe dàrú gbogbo àwọn tó yẹ kó ràn wá lọ́wọ́ yóò dọkàn wọn rú àfojúsùn ọlọ́tẹ̀ nìyẹn nítorí pé ohun tá a jẹ́ máa ń jẹ́ ìbẹ̀rù fún ọlọ́tẹ̀ á wò pé bá a ṣe ń lọ ẹ̀gbọ́n tí àwọn kóra ti dáta wọ́n ní wo Mósè má halẹ̀ má àwọn èèyàn mọ́ gbogbo àwọn èèyàn mímọ́ ni wọ́n kò sí ẹlẹ́ṣẹ̀ kan ó ṣe bó o délé ní wàná dẹ́ṣẹ̀ bó o délé wàná dẹ́ṣẹ̀ ó kàn ń pa gbogbo wa sí ò sì rí bẹ́ẹ̀ mo ṣe wò pé àwọn eléyìí so bákan náà lọ́lọ́run ṣe ó lé dágónì ni bẹ́ẹ̀ náà nínú ìwé àsáyà taka alẹ́ bọ́ọ̀lẹ̀ náà ni alẹ́ bọ́ọ̀lẹ̀ ni tábàkà Genesis orí 13 a kà á tẹ́lẹ̀ náà nígbà tí ọ̀tẹ̀ ìfẹ́ bẹ̀rẹ̀ láàrin Abrahamu àti Lọ́ọ̀tì láàrin àwọn darandaran ṣé bí n tí Lọ́ọ̀tì gbìn sínú darandaran ló jẹ́ kán máa bá darandaran Abrahamu jà bó bá pọ̀ ń sọ pé láyé bàbá mi ni Abrahamu ta lẹ́yìn ṣùgbọ́n tó ti ń sọ lójú wọn tó ti ń sọ létí wọn ìrìn àjò pawápọ̀ ni o àìsàn ọmọ ìyá o mú tí bàbá ẹ̀ mú mi tán sì wá mú mi bí ọmọdé gbogbo ẹ̀ ló sọ lójú darandaran wọn lójú dórí darandaran ẹ̀ débi pé wọ́n bẹ̀rẹ̀ sí bá darandaran Abrahamu jà Abrahamu wá pé ọ̀nà àmọ́jẹ́ ó sì jà wá kúrò kò wò bí tó lè gbé ṣe bí wọn náà ti dàgbà ó ti tójú bọ́ ọ̀yá wa máa lọ. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni rò wípé ọgbọ́n kan wà tó ń lè dá sọ́rọ̀ ọlọ́tẹ̀ o pé ọlọ́run ẹ̀mí mọ̀ bá ọ yí padà ọlọ́tẹ̀ yí padà o nítorí pé oró ní ń gbénú ẹ̀ ó wà nínú ẹ̀jẹ̀ ni bó bá sì bí ọmọ ohun tí ó gbìn sínú ọmọ náà nìyẹn àfi kí ọlọ́run kó ràn wá lọ́wọ́ ọlọ́tẹ̀ kì í ṣẹni tá à ń bá gbé o. Ibì kan wà tí mo fẹ́ kà nínú ìwé Sámúẹ́lì kejì orí 15 ibẹ̀ yẹn gan-an la fẹ́ kà púpọ̀ jù Sámúẹ́lì kejì orí 15 òun la fẹ́ kà láti ẹsẹ̀ kínní ẹ jẹ́ ká kà kí nǹkan sáré ṣàlàyé ẹ̀ ká sì gbàdúrà. Ó ní lẹ́yìn èyí Absalomu wá kẹ̀kẹ́ ogun kan àti àwọn ẹṣin àti 50 ọkùnrin tí wọn yóò máa sáré níwájú rẹ̀. A máa jí ní òwúrọ̀ kùtùkùtù a sì dúró ní ẹ̀bá ọ̀nà ní ẹnubodè ìlú nígbàkúgbà tí ẹnikẹ́ni bá mú ẹjọ́ bọ̀ wá sọ́dọ̀ ọba Absalomu á pè olúwa rẹ̀ sọ́dọ̀ àbí pé níbo ni o ti wá lẹ́yìn ìgbà tí ẹni náà bá sọ inú ẹ̀yà tí òun ti wá fún Absalomu tán Absalomu á wí fún pé wò ó ẹjọ́ rẹ tọ̀hún ó sì jàre ṣùgbọ́n ọba kò yàn ẹnikẹ́ni gẹ́gẹ́ bí aṣojú rẹ̀ láti máa gbọ́ irú ẹjọ́ báyìí. Absalomu á sì tún wá fi kún pé bí wọ́n bá fi mí ṣe adájọ́ ní ilẹ̀ yìí bí ẹnikẹ́ni bá ní èdè àìyedè kan pẹ̀lú ẹlòmíràn tàbí tí ẹnìkan bá fẹ́ gba ohun tí ṣe ẹ̀tọ́ rẹ̀ wọn bá máa tọ̀ mí wá bá sì máa ṣe ìdájọ́ òtítọ́ fún wọn. Bí ẹnikẹ́ni bá súnmọ́ Absalomu láti wólẹ̀ kí ó sì kí tọ̀wọ̀tọ̀wọ̀ Absalomu á tètè na ọwọ́ sí i á gbá a mú á sì fi ẹnu kò ní ẹnu. Bẹ́ẹ̀ ni Absalomu máa ń ṣe sí gbogbo àwọn ènìyàn Ísírẹ́lì tí wọ́n bá ti kẹ́jọ́ wọn wá sọ́dọ̀ ọba nítorí bí ó ti ń ṣe yìí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n fẹ́ràn rẹ̀. Ní ìparí ọdún 4 Absalomu tọ̀ Dáfídì lọ ó ní kábíyèsí fún mi láàyè
kí n lọ sí Hebroni. Mo fẹ́ lọ san ẹ̀jẹ́ kan tí mo jẹ́ fún Olúwa. Nígbà tí mo fi wà ní Gésúrì ní ilẹ̀ Síríà, mo jẹ́ ẹ̀jẹ́ fún Olúwa pé bí ó bá mú mi padà sí Jerúsálẹ́mù, n ó lọ sìn ín ní Hebroni. Ọba bá dá lóhùn pé kí ó máa lọ ní àlàáfíà. Absalom bá dìde, ó sì lọ sí Hebroni. Ṣùgbọ́n Absalom rán iṣẹ́ àṣírí sí gbogbo ẹ̀yà Israẹli. Ó ní, tí ẹ bá gbọ́ tí wọ́n fọn fèrè, kí ẹ sọ pé Absalom ti di ọba ní Hebroni. Igba ọkùnrin ni Absalom pè, tí wọ́n sì bá a lọ láti Jerusalem. Wọn kò ní èrò ibi lọ́kàn ní tiwọn, wọn kò sì mọ ohun tí ó wà lọ́kàn Absalom. Nígbà tí Absalom ń rúbọ lọ́wọ́, ó ránṣẹ́ sí ìlú Gilo láti lọ pe Ahitofeli ará Gilo, ọ̀kan nínú àwọn olùdámọ̀ràn Dáfídì ọba. Ọ̀tẹ̀ tí Absalom ń dìgbèlẹ̀ sí, bẹ́ẹ̀ sì ni àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà ń pọ̀ sí i. Oníṣẹ́ kan wá ròyìn fún Dáfídì pé ọkàn gbogbo àwọn Israẹli ti ṣí sí ọ̀dọ̀ Absalom. Dáfídì bá sọ fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ tí wọ́n wà pẹ̀lú rẹ̀ ní Jerusalem pé a gbọ́dọ̀ sá lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Bí a kò bá fẹ́ bọ́ sọ́wọ́ Absalom, ẹ ṣe gírí. Bí bẹ́ẹ̀ kọ́, yóò bá wa, yóò ṣẹ́gun wa, yóò sì pa ìlú yìí run. Àwọn ìránṣẹ́ rẹ̀ dáhùn pé kábíyèsí, ohunkóhun tí ó bá wí ni a ó ṣe. Ọba bá jáde kúrò ní ìlú, gbogbo ìdílé rẹ̀ àti àwọn ìránṣẹ́ rẹ̀ sì tẹ̀lé. Ṣùgbọ́n ọba fi 10 nínú àwọn obìnrin rẹ̀ sílẹ̀ láti máa bójútó ààfin. Absalom tá ń sọ yìí, ọmọ Dáfídì ni o, ọmọ bíbí inú ẹ̀. Ẹ wo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn tó fi ran ọkàn àwọn Ísírẹ́lì padà. Dáfídì ọkàn ní Absalom ọmọ mi, ẹ lọ pè wá, máa bá sọ̀rọ̀ pé ọ̀rẹ́ ò le tó bẹ́ẹ̀. Ṣe bá ọmọ tí mo bí ni ọmọ tí mo dẹ̀jẹ̀ lé lórí. Tó bá fẹ́ ṣe rádaràda kan, màá fi ṣépè. Absalom wípé ọ̀tẹ̀ rèé, béèyàn bá sì dúró, béèyàn bá dúró á lọ o. Absalom mọ̀ pé, àbí Dáfídì mọ̀ pé wàhálà ti dé. Ó ní ẹ̀yin èèyàn, bá a bá pẹ́ ọkùnrin á pa wá. Ọlọ́tẹ̀ kì í mojú ìyá ẹ̀, kì í mojú bàbá. Ọlọ́tẹ̀ kì í mojú ọlọ́tẹ̀ kan ò sọ wípé a ti bẹ̀rẹ̀ ìrìn àjò ti tó 20 ọdún. Ìlú tó bá lè wú kówó ni. Ìlú tó bá lè wú kówó ló wà lọ́kàn ọlọ́tẹ̀ o. Tó bá lè wú kówó ni o. Ó wá lè wó tán kójú ẹ̀ dá o. Ó lè bàjẹ́ tán kójú ẹ̀ dá o. Ṣùgbọ́n lẹ́sẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń ronú ẹ̀ yìí, ìlú kó lè wó ni o. Dáfídì náà sì mọ̀ wípé nínú ká Absalom lọ àbí kò ń lọ, ìkan ní ó ṣẹlẹ̀ nínú méjèèjì. Lára bí bá fẹsẹ̀ ló bá fi rége. Bẹ́ẹ̀ bá sì gbàgbé pé jagunjagun ni Dáfídì fún rẹ̀. Ṣùgbọ́n ogun ọ̀tẹ̀ ọ̀tọ̀ ni o. Ogun à ń kojú Sátánì, à ń kojú ọmọ ogun ẹ̀, ọ̀tọ̀ nìyẹn. Ogun ọ̀tẹ̀ kì í ṣe ogun tẹ́nikẹ́ni lè mọ. Egbìnrin ọ̀tẹ̀ ni o. Yorùbá máa ní egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú ni. Bí nǹkan bá ti jẹ́ ọ̀tẹ̀, a lè mọ orí, a lè mọ díẹ̀. Nítorí pé gbọ́ tí Bíbélì sọ ni, ó ní 200 ènìyàn ni wọ́n ti tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ náà sì wọ́n ní ọ̀tẹ̀ náà gbilẹ̀ débi pé ọkàn àwọn èèyàn ti ṣí sọ́dọ̀ Absalomu. Bí Dáfídì bá lòun dúró yóò lọ, gbogbo ìran àti ìpinnu Ọlọ́run lórí ayé ẹ̀ fún Absalomu lóòótọ́ kò ní nǹkan ṣe, ṣùgbọ́n ẹni tó ní nǹkan ṣe yóò dá tiẹ̀ rú. Dáfídì bá ya fẹsẹ̀ fẹ́. Dáfídì fẹsẹ̀ fẹ́. Ọlọ́run fúnra ẹ̀ mọ̀ wípé Sátánì, Drágónì tó ń wá ìtẹ́ yìí kì í ṣẹni tó lè bá gbé, àfi kó ń lé kúrò lákàtà tòun. Ará nínú Olúwa, èmi ò mọ ọgbọ́n kan tá a fẹ́ dá sọ̀rọ̀ lọ́tẹ̀ o, jù pé ká yà kó lọ́dọ̀ wọn lọ. Nítorí pé ọlọ́tẹ̀ ò ní èrò ire kan fún wa. Bí a bá ní àǹfààní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ yàgò fún ọlọ́tẹ̀ pátápátá, ohun tó ní í ṣe pẹ̀lú ẹ̀. Nítorí pé bẹ́ẹ̀ bá lẹ̀ yàgò, ohun tó ti gbìn sọ́kàn àwọn èèyàn kò lè tán lọ́kàn wọn. Bí Ọlọ́run ti ń kọ́ wa tó ń fún wa lọ́gbọ́n, láwo gbogbo ọgbọ́n pẹ̀lú oore-ọ̀fẹ́ Ọlọ́run láti yàgò fún ọlọ́tẹ̀ ènìyàn.
n tí ọlọ́tẹ̀ sì máa ń ṣe ni wípé ọlọ́tẹ̀ kì í kọ́kọ́ fọ̀rọ̀ ara wa lọ̀ wá, ará àta lọlọ́tẹ̀ máa ń kọ́kọ́ ń fọ̀rọ̀ lọ̀. Ẹni tó bá fẹ́ràn èèyàn bó bá ṣe nǹkan lágbájá mo wòye báyìí o, ṣùgbọ́n rárá o, ìta ló ti máa gbọ́ ohun tó yẹ kó o gbọ́ lẹ́nu ẹni tó súnmọ́ ọ. Ìta ni wàá ti máa gbọ́, ọ̀rọ̀ á ti pín káàkiri, láti ìta ni wàá ti máa gbọ́. Ẹ lè jọ máa gbélé, ẹ lè jọ máa sùn, ẹ lè jọ máa jẹ, ẹ lè jọ máa mu. Ṣùgbọ́n àfojúsùn ọlọ́tẹ̀ ni láti rí i pé gbogbo àwọn tó yí ẹ kiri wọn ò fojú re wò ọ́. Ará, bí ẹlòmíì bá tún wá mọ ọ̀nà tá a lè gbà láti dojúkọ ọlọ́tẹ̀, ẹ jẹ́ kó wà lọ́kàn wa, ká máa sọ ká sì máa gbàdúrà. Ṣùgbọ́n ìwòye tèmi gẹ́gẹ́ bí èèyàn ò ní wípé ọlọ́tẹ̀ kì í ṣẹni a lè bá gbé o. A lè bá ẹlẹ́ṣẹ̀ gbé, ẹlẹ́ṣẹ̀ aronúpìwàdà, òun ló ń dẹ́ṣẹ̀ fún rẹ̀. Ṣùgbọ́n ọlọ́tẹ̀ kì í rìnrìn àjò fún rẹ̀. Ọlọ́tẹ̀ máa ń kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn dání ni. Ẹ wo iṣẹ́ tí Absalomu ṣe, ó sì rí i pé òun gba ọkàn àwọn èèyàn pẹ̀lú ẹ̀tàn. Ó gba ọkàn wọn débi pé wọn àtẹ rántí pé Dáfídì ṣe ohunkóhun mọ́. Bọ́tẹ̀ bá ṣẹlẹ̀ wẹ́ẹ́dẹ́, ẹnikẹ́ni ò ní rántí pé àtijọ́ wà lógún ọdún, àtijọ́ wà lọ́gbọ̀n ọdún, ó ṣe báyìí, ó ṣe tán, rárá o. A máa gbé ṣe lágbájá lè ṣe báyìí, ṣé tàmẹ̀dó lè ṣe báyìí. Ó yà mí lẹ́nu ṣá. Kò sì sí ẹnìkan tí ó ní oore ọ̀fẹ́ àbí tí ó gbéṣẹ̀ láti wá bẹ̀ pé nǹkan báyìí ṣe bẹ́ẹ̀ ni, nítorí pé ẹni tó gbé ọ̀tẹ̀ lọ, ohun tó gbé náà ni láti pọ̀ ọkàn àwọn èèyàn pọ̀. Ìyapa lọlọ́tẹ̀ ń wò. Bí ọlọ́tẹ̀ bá sì ń wò yapa, àwọn ò gbọ́dọ̀ máa wo àsopọ̀ dandan. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Bí a bá wà nínú ewu ọ̀tẹ̀ yìí, ẹ jẹ́ ká máa bẹ Ọlọ́run fún ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ ni ká máa bẹ Ọlọ́run fún. Ẹ má sọ wípé Olúwa bá yí lọ́kàn padà. Èmi ọmọ yí lọ́kàn padà tá a fún ọlọ́tẹ̀ o. Nítorí pé bó bá tẹ̀ ló ń yí, àwọn tó ti gbin ọ̀tẹ̀ sínú wọn ò ní yí o. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Oore ọ̀fẹ́ Kristi yóò tó fún wa. Mo gbàdúrà pé nínú gbogbo ọ̀nà, Ọlọ́run tó fún Dáfídì lọ́nà àbáyọ níwájú Absalomu ọmọ rẹ̀ yóò fún àwa náà lọ́nà àbáyọ. A padà sórí ìtẹ́ wa. A padà sórí ìpinnu Ọlọ́run. Gbogbo àwọn ọlọ́tẹ̀ Kórà àti Dátánì àti Ábúráhámù àti yí àwọn tó kó dání, ojú yóò tì wọ́n nígbẹ̀yìn ni. Ọlọ́run fúnra rẹ̀ yóò dá wa láre, yóò sì gbé wa sókè. Ilẹ̀ tí Lọ́ọ̀tì kọ̀ sílẹ̀ tó wò pé kò sí ohunkóhun bẹ́ẹ̀, Ọlọ́run yóò sọ di ilẹ̀ ọlọ́ràá fún wa. Ọlọ́run yóò sọ di ilẹ̀ ọlọ́ràá. Ọlọ́run yóò sọ di ilẹ̀ ìlérí. Ó gbogbo tán dàrú, Ọlọ́run yóò dá padà fún ògo orúkọ rẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa ni a gbàdúrà. Àmín.